ah àwọn èèyàn mà níkà o. Àwọn èèyàn níkà gan o. Àwọn èèyàn dájú o. Kí ló dé táwọn èèyàn níkà báyìí? Why tí àwọn ènìyàn ò kí ń fi ọ̀rọ̀ rora wọn wò? Kí ló dé tí àwọn ènìyàn ò kí ń rántí Ọlọ́run? Kí ló dé tẹ́rù ò kí ń ba àwọn èèyàn? Tí ẹ̀rù ò kí ń ba àwọn èèyàn nínú? Kẹ́rù kan máa bàyàn wípé tí n bá ṣe nǹkan báyìí, téèyàn bá kàn tiẹ̀ wá ronú pé tí mo bá ṣe nǹkan báyìí, repercussion ńkọ́? Kí ló dé tí àwọn èèyàn ò kí máa ronú pé tí àṣírí bá tú, ibo ni mo fẹ́ fojú sí? Àwọn èèyàn níkà gan o. Kí lorúkọ ọmọ oníbúrẹ́dì yìí? Ẹ rán mi létí kí n tó sọ̀rọ̀ nípa ẹ jẹ́ n sáré já yín sí àwọn nǹkan kan. Ṣé mọ̀ pé mo fi oríṣiríṣi àwọn nǹkan ló ń lọ? Ẹ jọ̀ọ́ ẹ máa take note. Ọ̀tọ̀ ní tàwọn ọlọ́kadà tán ní pé téèyàn bá gun ọ̀kadà, ẹni tí ò mọ̀yàn rí akọ̀dédé dì mọ́yàn látẹ̀yìn. Tó bá ti dì mọ́yàn, tó bá ti wo ojú ẹ̀ báyìí, mi mọ̀ pé ẹni tí mo mọ̀ ni, èèyàn kàn rí pé òun ti bọ́ sọ́wọ́. Lady kan náà ṣe voice note kan tí mo post. Kí ni nǹkan tó ló ṣẹlẹ̀ ń bẹ̀ náà? But eléyìí tí mo fẹ́ sọ yìí, eléyìí ò kì í ṣe àwọn oníwọ́n ni wọ́n pè o. Ẹni tó sọ fún wa, she's a mother very close to a friend of mine. Tó pè wọ́n pé kán jọ o, kán bá wọn sọ lórí rédíò, kán bá wọn sọ nígbà, kán bá wọn sọ láwo. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Wọ́n wọ mọ́tò. Ìgbà tí wọ́n wọ mọ́tò, so ẹnìkan kàn dédé wọnú mọ́tò yẹn. Ó wá ní pé òun máa san owó everybody tó wà nínú mọ́tò. Màmá yẹn wá ní pé ọkàn àwọn ò kàn gbà kó sanwó mọ́tò wọn. Wọ́n wá sọ fún pé kó má sanwó mọ́tò tàwọn o. So ìgbà tán wá ní pé kó má sanwó mọ́tò wọn, má yẹn wá ní pé kí ló ṣẹlẹ̀ náà, pé òun fẹ́ sanwó ni náà, òun fẹ́ sanwó mọ́tò everybody. Náà wá ní rárá, àní kó má sanwó mọ́tò tàwọn. Ṣé mọ̀ pé bó ṣe ní kó má sanwó mọ́tò tiwọn yẹn, ń ṣe ló dẹ̀ yẹ kó sanwó mọ́tò everybody. So bó ṣe wá bínú sọ̀kalẹ̀ nìyẹn. Ìgbà tó wá sọ̀kalẹ̀, ó wá mọ́ màmá yẹn lójú. Gbogbo àwọn tó wà nínú mọ́tò náà wá ń wò pé ìgbà tó lè sanwó mọ́tò wọn mọ́, ṣebí wàá dẹ̀ sọ títí wa. Bóyá èèwọ̀ ẹ̀ ni wípé ó gbúdọ̀ sanwó mọ́tò everybody tó wà nínú mọ́tò. So ẹ̀yin tẹ́ láìkì Ìfà gan, nítorí pé Nàìjíríà le, yá take note o. Wọ́n tún ti ń fi ibi ìfà yẹn gangan, ibi ìṣòro téèyàn níyẹn gangan làwọn èèyàn fi mú yàn. The same thing ọ̀rọ̀ lady yìí. Gbogbo àwọn tó lọ́wọ́ nínú ọ̀rọ̀ lady yìí níkà gan o. Wọ́n níkà gan o. Nínú write up tí mo rí yẹn, wọ́n ní pé nítorí pé kò kàwé. Nítorí pé kò kàwé báwo? Ṣé ti rí wípé ẹni tí Ọlọ́run bá fẹ́ gbéga, ẹni tí Ọlọ́run bá fẹ́ pè léèyàn, ó máa dìídì ìran aláàánú àtolóore tiẹ̀ sí ni. Ẹ wo ọmọ tí gbogbo wa ń báyọ̀, tí gbogbo wa believe pé Jumoke oníbúrẹ́dì o, bí wọ́n ṣe gbé yẹn o, ó ti bẹ̀rẹ̀ sí ní ṣoríire, ọ̀nà ẹ ti là. Tẹ́lómi ti sọ pé kódà wọ́n fi ṣe wàásù ní chọ́ọ̀chì mi, ẹni tí ò kàwé, ẹni tí ò ronú gbá, ẹni tí ò ronú àwo. Ṣùgbọ́n kò pariwo jáde, ẹnìkan kan ò gbọ́, kàn gbọ́ nípa ẹ̀ mọ́. Wọ́n ti ẹ̀ ń ká irú mọ̀ nígbà yẹn. Ìgbà tó ti dolówó, ń ṣe ló bẹ̀rẹ̀ sí ní rọ́kọ ẹ̀fín, ó ti lọ́kọ ẹ̀ jáde nínú ilé, ó ti ṣe gbá, ó ti ṣàwo. Wọ́n dẹ̀ ní guts láti máa lo ọmọ yẹn láti ìgbà yẹn láì ṣe anything fún. Àwọn èèyàn níkà o. Àwọn èèyàn níkà o. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ọmọ wọn ni, tàbí àwọn ló ṣẹlẹ̀ sí, tàbí anybody, gbogbo ayé àti dàrú. Àwọn èèyàn níkà gan o. Máa gbọ́ o. Máa gbọ́. Tó o bá ń ṣe nǹkan kan pẹ̀lú anybody, máa yọ ẹ̀tọ́ ẹni tí ó bá ń bá ẹ ṣe. Ó dùn mí. Ó yẹ kí n wá ẹsẹ̀ Bíbélì tó sọ̀rọ̀ yẹn pé oògùn aláàárù ò gbọdọ̀ gbẹ. Ṣé orí ó yẹ kí ẹ̀rù máa bà ẹ́ láti jẹ oògùn olóògùn mọ́ tiẹ̀? Nígbà tí mò ń gbọ́ sórí ọmọ yìí, omi dẹ̀ ń jábọ́ lójú mi. Mo rí ibì kan náà tán ní pé ó ti ń apologize pé ẹnìkan ṣe lóore, ó fi ibi sú ẹni yẹn, this and that. Ṣé ọ̀rọ̀ wípé ọ̀nà rẹ̀ ò là yìí ni ó fi bí? Mi ò mọ story, mi mọ bí tó ti ń fi ibi sú wọn bọ̀ mo rí yẹn náà. But the recent interview tí lady ń ṣe, gbogbo ohun tó ṣe,
ṣé mọ̀ pé ó tún ṣe kan náà nígbà yẹn tán ti sọ di kí náà ti ń pa àwọn ti sọ di model tó bẹ̀rẹ̀ sí ní model tó ń rìn tó wà ní orí stage tí gbogbo àwọn ènìyàn ń pè wò ṣé mọ̀ pé naturally gan even kó má mọ̀ ṣe dáadáa ṣé mọ̀ pé wọ́n á kọ́ then ọ̀nà tọ́mọ yẹn tó gbà sáré rise àwọn ènìyàn fojú sí lára gbogbo wa dẹ̀ ti believe pé àsìkò ẹ̀ ti tó not knowing they were just using her. Not knowing they were just using her. I am coming on Nigeria. Àwọn show tí mo bá ń ṣe ẹ máa bá mi share ẹ̀ káwọn leaders wa kan máa rí. Ṣé rí gbogbo àwọn nǹkan táwọn leaders wa tí wọ́n mójú kúrò lára ẹ̀ yìí kò lè jẹ́ kí Nigeria grow. We want a change in Nigeria. A lè rí change until tí wọ́n bá pay attention sí àwọn nǹkan kọ̀ọ̀kan. It is not just about tax. Àwọn tó wà labroad ń sìn wọ́n sọ wípé ó yẹ kó máa sọ tax gbogbo tax tó ń yọ ní orí àwọn workers gbogbo ń dà lára wa kan tówó tó gate ó ń dà lára wa gbogbo àwọn nǹkan little things tó yẹ kó máa wọ ilé irú àwọn eléyìí when something like this happen tó bá jẹ́ pé irú abroad ni lọ́mọ yìí ti pariwo síta wọ́n máa wádìí gbogbo ibi tí ọ̀rọ̀ ayé ọmọ yìí tó ti bẹ̀rẹ̀ àti ibi tó parí sí. Kò ń ṣe pé àwọn náà kì í cheat now. Kò ń ṣe pé àwọn náà kì í gba bribe now. Someone was telling me wípé machine kan tó fi máa ń count owó níbi bóyá ní restroom wọn tí wọ́n máa ń drop owó ṣe mọ̀ pé machine yẹn wá bàjẹ́. So ẹni tó jẹ́ ti tèmi yẹn wá ń keep owó yẹn iye tí ó bá pa náà ló máa kó fún wọn. Ṣebí òyìnbó ló sọ fún wípé wọ́n ti wò wọ́n ń wò bí ẹni pé mùmù náà ni. Wọ́n wá sọ wípé gbogbo ẹnu kan tó wà ńbẹ̀ ni pé àwọn máa wà honest tó bá jẹ́ pé níbí báyìí ni àní sọ fún pé gbogbo owó tó ń kó sílẹ̀ yìí machine ò count gbogbo àwọn owó yẹn wọ́n dẹ̀ ń kó wọn dẹ̀ kó kankan sápò ìjọba until tó bá tún machine yẹn ṣe I don't think pé bóyá wọ́n ti repair machine yẹn gan right now so iye tó bá kó sílẹ̀ ni wọ́n tẹ̀ dẹ̀ kó nǹkan kan sílẹ̀ gan according to ẹni tó sọ̀rọ̀ fún mi. Wọ́n wá gbé ọmọ yẹn lọ gbogbo wa wá believe pé ọmọ yẹn ti ṣoríire ẹjọ́ gbogbo orí eléyìí ń sìn everybody gbójú ń bẹ̀ o nobody is saying justice for her. Wọ́n ní nítorí pé kò kàwé àìmọye ẹni tó kàwé tán máa tún jẹ máyé àìmọye ẹni tó kàwé tó yẹ pé gbogbo ẹ̀tọ́ ẹ̀ wà níbi tó há sí. Èèyàn kan wà lọ́wọ́ mi ń you know sometimes I was saying I need a very dark man's number. Ó ti parí gbogbo iṣẹ́ l'Abuja ó ti ṣe gbogbo iṣẹ́ owó ti jáde owó yẹn ò dẹ̀ jáde sí lọ́wọ́ ó dẹ̀ ti ṣe gbogbo iṣẹ́. This woman is so strong mi ò ní sọ nǹkan tó create torí tí mo bá sọ àwọn top people nínú ìjọba wọn mẹni tí mò ń bá wí kíákíá ó create nǹkan tó jẹ́ wípé ó lè wúlò fún Nàìjíríà lọ́jọ́ tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ tí mi tó ní sọ jálẹ̀jálẹ̀ wọn ò jẹ́ kó go yẹn ó jáde. A dẹ̀ sọ wípé a fẹ́ kí Nàìjíríà grow irú ọmọ yìí ń sìn Ọlọ́run mú kúrò ní àárín àwọn paupers ṣùgbọ́n wọ́n jẹ́ kó remain níbẹ̀ irú àwọn tó yẹ kán máa wá justice fún rèé bẹ́ẹ̀ ni not until tí ẹ̀mí bá bọ́ tó bá jẹ́ wípé ọmọ yẹn wá kú ń sìn àwa máa pariwo justice for Jumoke oníbúrẹ́dì justice for Jumoke oníbúrẹ́dì justice for Jumoke oníbúrẹ́dì. We don't just talk about nǹkan tí ayé kàn fẹ́ gbọ́ nítorí pé ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn máa wò monetization máa wọlé tá a bá fẹ́ kí àwọn ìjọba náà kí wọ́n ní humanity tá à ń bú wọn wípé wọ́n ní humanity àwọn leaders àwa fúnra wa náà everybody gbogbo àwọn interview tí wọ́n ń ṣe fún ọmọ yìí mo fẹ́ wo erédi nǹkan tá a ṣe ń ṣe interview fún àti nǹkan tó máa mú jáde dóòná bí wọ́n bá ṣerú interview yẹn irú wa yìí náà àní sọ wípé a fẹ́ sọ̀rọ̀ nípa irú àwọn nǹkan tèmi like láti máa sọ̀rọ̀ nípa ìlélẹ̀ ẹ ti understand. Wọ́n tún wá gbé ọmọ yẹn lọ ẹni tó tún wá gbé ọmọ yẹn lọ according to her láti lọ fi ṣe modeling ni àbí pé anything wọ́n tún wá post ẹ̀ sí online pé wọ́n fún ní 400,000 tí ò tiẹ̀ yẹ kó jẹ́ owó ẹ̀ rárá tó jẹ́ pé lóòótọ́ tó bá kàwé tó bá charge wọn ó máa níye tó máa bọ́ sápò ẹ̀. You understand? So wọ́n tún wá gbé sí Facebook pé ó gba 400,000 meanwhile ọ̀fẹ́ ló ṣe ìkà nìyẹn o ìkà nìyẹn gbogbo ẹ̀yin tó kàn tẹ́ ẹ lọ́wọ́ nínú ọ̀rọ̀ ọmọ Jumoke yìí
ó gbé yín kó fi ohun fólóhun. Èmi ò mention orúkọ kankan o, and I'm not bringing anybody's picture. Mo ṣiṣẹ́ lórí ẹ̀, wọ́n send àwọn pictures sí mi because mo bá àwọn èèyàn kan sọ̀rọ̀ lórí ẹ̀, orúkọ and everything. But me, I'm not here to bring anybody down. Kódà ẹni tó ṣèkà, ó wù mí láti jẹ́ pé kó change. So mi ò ní láti pèdélé yín lórí. Ṣùgbọ́n àwọn tó máa pèdélé yín lórí tí wọ́n mú bí iṣẹ́ wípé gbogbo ohun tó bá fẹ́ já sí kó já sí, àwọn náà máa padà mọ̀ pé lọ́jọ́ Ọlọ́run á lò wọ́n láti ṣe nǹkan kan nínú orí ọ̀rọ̀ ọmọdé yìí, torí ohun gbogbo pátápátá ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere. Mi ò bú àwọn tó ń ṣe o, èmi ni mi ò ṣe o, mi ò bú àwọn tó ń ṣe. Ó dẹ̀ ní reason tí mi ò fi ṣe. Ṣé mọ̀ pé professionally iṣẹ́ mi ó ní ethic, then mi ò kí ń ṣe fracas, then nǹkan tí mo máa ṣe lórí iṣẹ́ mi nígbà tó ti jẹ́ wípé mi ò rí àwọn ẹni yẹn láti interview, mi ò interview wọn, but ọmọ yìí ń sọ̀rọ̀ jáde lórí social media and she's not lying. But nítorí pé mi ò lè rí balance of the story lọ́dọ̀ àwọn yẹn, àwọn tó interview wọn náà kọ́ tó bá wa interview àwọn yẹn náà. So I'm not adding their picture and I'm not tagging their pictures and I'm not mentioning anybody's name. Ẹ̀tún wá lẹ́yìn ìgbà tán lò tán tí wọ́n fún lówó, wọ́n tún wá gbé sórí sí online. Ọmọ yẹn ní àwọn ọ̀rẹ́ òun wá ń pe òun pé owó ti dé 400,000, ṣówó náà ní 400,000, kọ́lọ́hun ó ṣàánú wa. Ó wá ní òun kàn ṣe ni o láti help. Kò ṣe láti help wọn bá ṣe agreement kankan ni. Ṣé mọ̀ pé immediately tọmọ yẹn tí wọ́n ti mú páká mo ní ọmọ yìí ó dẹ̀ ti yẹ kó ní manager o. Ṣé kò lábúrò náà tó kàwé, kò lẹ́gbọ̀n náà tó kàwé, kò ní ẹnì kankan náà tó kàwé tó lè sáré stand fún nígbà yẹn as a manager kó bẹ̀rẹ̀ sí ní manager. Ẹ wo lady náà Ramota, ẹ wo Ramota náà kàn ń ṣe náà ni. Nígbà tún yá ó tún ní ẹnìkan tó tún bò manage account òun, ó tún bring it down. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan téèyàn punish irú Ramota yẹn fún tó bá tiẹ̀ sọ nǹkan tó bíyàn nínú. Irú Ramota yẹn tó bá wà ní care anybody, ó yẹ kí gbogbo nǹkan tó bá máa sọ kó jẹ́ fun. Meanwhile, madness Ramota yẹn ni everybody tó ń come across ẹ fi ń ṣe monetization. Madness yẹn wọ́n máa gbé camera síwájú Ramota máa show madness, people will watch it. Tí madness Ramota tí wọ́n bínú sí yẹn tó bá kúrò, ṣé Ramota máa wúlò fún wọn? We just only need to think deep. Madness Ramota yẹn tó bá kúrò, people will not even watch her again because madness yẹn náà ni wọ́n ń wò lára ẹ̀. Ṣé Ramota wá dá pé tó ẹni tó máa wá ṣèyàn tẹ́nìkan wá bínú bring page ẹ̀ down? Iṣẹ́ wo ni Ramota ní lápá tó lè ṣe? Ṣé ti ẹ̀ rí kéèyàn máa ṣèyàn kéèyàn máa yarò yẹn? I don't even understand. Kò dí ẹ lọ́wọ́, kò bá títí ẹ jẹ́. Even anyone that is managing someone like that, ẹni yẹn ló yẹ kó máa calm down fún. Meanwhile, ó bú wọn, ó ṣe gbá, ó ṣe wèrè fún wọn, ó pariwo lé wọn lórí, ó fi bí sú wọn. Òun náà ni monetization yẹn náà dúró lé lórí. Gbogbo ẹ̀ náà là ń rí, gbogbo ẹ̀ là ń wò. I may not have contributed since, but tí mi ò bá wo nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí dáadáa, I don't always like contributing. Àfi tí mo bá máa fi ṣe question. Tí ò bá yé mi dáadáa, question ni máa fi ṣe. Ẹlòmíràn ní comment section, a ní ohun tí hate Ramota. Kí lẹ fẹ́ hate lára Ramota? Kò grow well bó ṣe yẹ kó grow. Ó lọ́jọ́ lórí, ó láwọn àbúrò tó ṣe jùlọ. That means something must have wrong with her. Kò ń ṣogun o. Ó lè jẹ́ láti inú oyún. Okay, ẹ jẹ́ kí n fún yín ní example kan. Ọmọ mi kan wà nínú oyún. Ó wà nínú oyún. She's my wife, but she's my daughter. Oyún yẹn pé oṣù 5. She now came. Ó wà lọ́dọ̀ sister mi. Èmi unconsciously, I was coming from the office. Àwọn networking business wa nígbà yẹn fẹsẹ̀ gba product ni. So mo ṣe yà sọ́dọ̀ sister mi gangan. Àmọ́ mi mọ̀ pé wà round kìnìkan máa wá sọ́dọ̀ yín, mo ti gbọ́. Ọ̀dọ̀ mi ló yẹ kó ti kọ́kọ́ sọ, ṣùgbọ́n dàbó yìí jẹ́ pé ọ̀dọ̀ àǹtí àgbà ló wá. Gbogbo nǹkan tí ọmọ kékeré àtọmọ aboyún lè lò nínú product,
mo kó fún ní méjì bóyá méjì àbí 1 torí mo mọ̀ kó ṣì ń bọ̀ lọ́dọ̀ mi mo dẹ̀ mọ̀ pé yẹn ó ṣá máa lò bí ọ̀sẹ̀ kan á wá bá mi nígbà tó di ọjọ́ 5 ó wá bá mi. Meanwhile ọmọdé yìí the day she was introduced to me I didn't know she was pregnant torí kò hàn nínú ẹ̀ rárá mo wá like ẹ immediately ni mo ti like ẹ bí mo ṣe lò fún nìyẹn wípé tẹ́mi bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó o bá gbọ́ àánú ẹ ṣe mí tó o bá lóyún tó o bá ṣe ikú ni o lè lọ try mi wò tó o bá kú ọmọ àlè ni mí because mo fẹ́ mo love ẹ mo dẹ̀ mọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ọmọ ni o àbúrò ni o ẹbí ni o ọkùnrin mo mọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin so òun dẹ̀ ti wà nínú oyún ṣe mọ̀ pé unconscious lẹni tó wà nínú oyún ó lò máa lògùn bà ó máa lo gbá ó máa lo àwo bóyá nígbà yẹn I don't know ó ṣàlè lo àwọn gbogbo àwọn bóyá nǹkan kan ń ṣe ó lo antibiotics ó dàbí ẹni pé nǹkan tí ń ṣe ọmọ yẹn nínú ọmọ yẹn ò bá wà deformed tó bá bí so by the time tèmi àti partner mi wá lọ sọ́dọ̀ sister mi èmi kàn kó gbogbo àwọn nǹkan tí olóyún lè lò mo kàn ṣe èlò náà mórúnkún wúndíá ní gbogbo ìgbà yẹn eléyìí tá a rà ní almost 50,000 naira is like 6,500 èyí tá a rà ní bí almost 70-something thousand naira is like 10,500 èmi kàn ṣá gbogbo ẹ̀ nínú package ni mo bá kó fún torí bára àdúgbò gan bá sick mo máa ń kó product lọ láti lọ tọ́jú wọn mi ò ń fẹ́ rẹ́ni tó sick láyé mi Ọlọ́run ó san fún mi mi ò ń fẹ́ rẹ́ni tó sick láyé mi mi ò dẹ̀ ní wá sọ wípé iṣẹ́ mi ni ó yá gbà máa rà gbogbo àwọn ènìyàn tó gba product lọ́wọ́ mi nígbà tá à ń fẹsẹ̀ gba product gbogbo ayé máa ń ta tiwọn ni èmi máa ń fáwọn èèyàn ni wàláì èèyàn lè wá tí máa pọn product tó máa worth over 100,000 naira kó máa gbé lọ ẹ bá mi fẹ́ ní báyìí mi ò ṣàfẹ́ kẹ́ni kankan sick it's my nature nígbà tí ọmọdé yìí padà wá sọ́dọ̀ mi 5 days after torí gbogbo ìgbà tẹ́mi sọ pé aṣẹ́ bó tiẹ̀ ló lóyún ni mọ́mì mo lóyún oyún wà nù mí oyún wá dànù ẹ̀ báyìí bóyá nù ẹ̀ ni ò yọ ìgbà tó padà wá sọ́dọ̀ mi ní 5 days after oyún rẹ̀ ti yọ ní ìwọ̀n oyún oṣù 5 oyún ẹ̀ ti yọ ní ìwọ̀n oyún oṣù 5 ẹ wá imagine kí Ọlọ́run má wá gbé mi pàdé ẹ̀ láti kó àwọn nǹkan yẹn fún ẹjọ́ ṣé oyún yẹn máa grow ṣé ọmọ yẹn ò ní wà deformed àwa ní iṣẹ́ Olúwa ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣe àwọn ọmọ nínú oyún tó jẹ́ pé nǹkan tí ìyá jẹ nínú oyún ló affect ọmọ that is why tó fi jẹ́ wípé a pregnant woman doesn't eat just anything ẹ má gbàgbé pé tí ẹni tó lóyún bá lè jẹ chocolate tó lè jẹ gbogbo nǹkan tó dùn bẹ́yẹn ẹ mọ̀ wípé ọmọ máa tóbi tó máa fà díẹ̀ ya likewise olóyún gbúdọ̀ jẹ nǹkan tó wà okay ó gbúdọ̀ live on green leafy food ó gbúdọ̀ bẹ́yẹn ṣá ó gbúdọ̀ jẹ vitamins gbogbo nǹkan tí ọmọ kékeré máa ń jẹ àti oògùn tí ọmọ kékeré máa ń lò lóyún máa ń lò nǹkan tí ọmọ kékeré ò bá lè lò tó bá ti ju age ọmọ kékeré lọ lóyún ò gbọdọ̀ lò so if you are taking anything and you are pregnant ó possible kó jẹ́ pé òun ló máa jẹ́ kí ó lè jẹ́ wípé nǹkan yẹn máa jẹ ẹsẹ̀ ọmọ kan ṣe mọ̀ pé àwọn ọmọ kan ẹsẹ̀ wọn kan máa ń gùn sí kan máa ṣe báyìí ó lè jẹ ẹsẹ̀ ó lè jẹ ọwọ́ ó lè bọ́ sí ẹyin ojú ó lè bọ́ sí anywhere so anything tó bá ti wá affect ọmọ yẹn nínú oyún yẹn bẹ́ẹ̀ náà ṣe máa bí okay bí èèyàn bá lóyún sínú kí pimples mú ẹ ń bí wo bí tí mo fọwọ́ kàn yìí o ẹ mọ̀ bí pimples ṣe máa ń mú àwọn obìnrin yẹn kò mẹ́mi rí ṣe mọ̀ pé nígbà yẹn wọ́n máa ń há tó máa há nítorí pé wọn ò ní tẹ́ o wọ́n máa fi blade há ibẹ̀ àwa dúdú mo ti ní ẹni tó há bẹ́ẹ̀ rí my own sister ni tó há bẹ́ẹ̀ rí títí di èní ọmọ tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ti parí yunifásitì ojú dúdú yẹn ó wà ní ibi ọmọ yẹn ojú dúdú yẹn wà ní exactly ibi tí sister mi ha yẹn ní ojú dúdú yẹn wà ní ojú ọmọ yẹn up to today mi ò tẹ̀ wá kéèsì bóyá ó lọ àbí ò lọ so bó ṣe máa ń rí nìyẹn so that is might be what happened to Ramota Ọlọ́run ò dá ẹnì kankan láìpé Ọlọ́run ò dá ẹnì kankan pé ìgbà tọ́lọ́run fẹ́ dá ṣé yẹ̀pẹ̀ ni o ṣé yẹ̀pẹ̀ tó fi ń mi ọmọ Ọlọ́run ni ò tó mọ́ ni àbí èémí èyè tọ́lọ́run mi sínú èèyàn ni ò tó mọ́ ṣé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ mi ó ṣẹ̀ṣẹ̀ mọ èèyàn ni àbí spam tí ó kan spam ẹyin tó kan ẹyin tó break tó di ọmọ yẹn àbí ẹyin yẹn ni Ọlọ́run ò dá pé no most of the times àwa ìyá la affect ọmọ tí nǹkan ṣe
That is what affected Ramota. Ramota ò lè bírù mi láíláí kí n bínú. Tí n bá ṣe nǹkan fún Ramota tó bá bú mi, àánú ẹ̀ máa ṣe mí ni máa wo nǹkan mọ́ lára. Wọ́n dẹ̀ take page Ramota down. Same thing as Origbade. You know, mo screenshots àwọn nǹkan kan lára Origbade láìpẹ́ yìí mo fẹ́ post ẹ̀. Mo tún bring it down. Mi tún ṣe mọ́. Nǹkan tí mo fẹ́ ṣe leléyìí, mo fẹ́ sọ pé Origbade bó ṣe ń rìn nígbà tí bọ̀bọ́ tó bá ń pera ẹ̀ ní youth copper yẹn tó lọ prank ẹ̀ kò wá okay. Ó sick, ara ẹ̀ ò yá. Nígbà tó Origbade jáde nígbà yẹn tí everybody tó ń gbé, I personally thought ó máa pàdé aláàánú. So mo ẹ̀ṣẹ̀ rí nínú interview ẹ̀kọ́ wípé ilé tó ń gbé Oriyomi Hamzat ló rà fún ní 4 million. Mo rí nínú interview wípé ẹnìkan ó sọ fún wípé ṣe ló yẹ kó máa fi lé yẹn rent, but ọ̀fẹ́ ni wọ́n ń gbà. Even àwọn tó ń gbalé lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ Origbade, they are not doing well. Èmi ò ní gba irú ilé bẹ́ẹ̀ kí n má sanwó. They are not doing well. Ó lè sọ pé ẹ máa gbé lọ́fẹ̀ẹ́ kó má rò pé ó yẹ kó ń lè sanwó. Ó yẹ kẹ́ mọ̀ wípé ó yẹ kẹ́ máa sanwó fún. Ṣé rí àwọn nǹkan kan máa ń wà tó yẹ kí èèyàn mọ̀ wípé even tó bá wá bí ìfà ò gbọdọ̀ jẹ́. I have a sister, she's just too nice. Olúwaṣayọ̀ Adébóyè. Tí mo bá ra ọjà lọ́wọ́ ẹ̀, ó máa sọ pé àǹtí ẹ má worry, ẹ̀yin náà nice. Ẹ san iye tó bá wá, màá ní rárá. Mi ò ní san iye tó bá wá. Iye tó bá fẹ́ ta ọjà ẹni kó sọ fún mi. Tí owó mi ìbá lówó ẹ̀, màá mọ̀ pé mo jẹ ẹ́ lówó. Anybody tó bá mọ̀ kó béèrè lọ́wọ́ ẹ̀. I won't say because she's my sister. And tó bá gbé ọjà ẹ kalẹ̀ tí bá ní opportunity láti wà pẹ̀lú ẹ̀, ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó ń ta oúnjẹ ní gáràjì Ìbàdàn Kọ́lá yẹn. Torí ìgbà ẹ̀kọ́kọ́ tí mo bá wọ mọ́tò ń bẹ̀, máa ń ra oúnjẹ lọ́wọ́ àwọn èèyàn tó wà ń bẹ̀. Wọ́n á máa fẹ́ bù fún mi àǹtí ẹ máa láyé. Owó ló fi rà, owó ló fi ra nǹkan bẹ̀, owó ló fi relé. Just common bread. Àǹtí tó wà ń bẹ̀ yẹn máa ní kí n máa mú lọ. Máa wá bí mo ṣe máa ju owó sí wọn ni. Gbogbo àwọn ìfà ló ń fàyàn lápò ya. Origbade yẹn wà ń bẹ̀ nsìn. Ó ti ṣe and ẹni tó ń manage Origbade tó ní guts láti take down account irú Origbade. Okay, now let me ask you. Àwọn ibi tẹ́mi máa ń parí ọ̀rọ̀ sí rèé. I said it sometimes ago, and I heard a presenter presenting on a radio program because I know that presenter watched me. It was an English program. Someone was saying online that Nigerians are wicked. No, Nigerians are not wicked. It's our leaders. Our leaders are cruel. Our leaders are callous. Our leaders are... Nigerians are wicked. Nigerians are wicked. Gbogbo àwọn tá mention ẹ wo gbogbo àwọn èèyàn tó manage ọmọ àkàlàkàrà yìí àti gbogbo àwọn èèyàn tó lò. Are they not the leaders? The young shall grow. The leaders of tomorrow that we're saying it is now. Àwọn èèyàn ẹni tó ń take down account Ramota àti Origbade, are they not the youth we are talking about? Ṣé wọn kì í ṣe àwọn youth tá ń sọ̀rọ̀ nípa wọn ni? Níbo ni humanity everybody wá wà? Kí ló dé tí everybody kún fún ìwà ìkà àti ìwà àìnáání? Kí ló dé tí a kì ń ronú Ọlọ́run mọ́ gbogbo nǹkan tá máa ń ṣe? Kí ló dé tá kàn tí ẹ máa rò wípé bí Ọlọ́run ò bá ti ẹ̀ bínú tí ayé bá gbọ́ kí láyé máa sọ? Why are we not even thinking about our name, our face? Why are we not thinking pé tó bá jẹ́ ọmọ mi ni kí ni mo máa sọ, kí ni mo máa rò? Ẹnìkan ṣe nǹkan kan fún mi, mo bínú gan. Mo sọ fún ẹni yẹn wípé tó bá jẹ́ wípé mo ní ká máa gbẹ̀san, ṣùgbọ́n mi ò gbẹ̀san. Nítorí wípé nǹkan yẹn ò lè gbà kan ṣe fún ẹ, ò lè gbà kan ṣe fọ́mọ ẹ, ó dẹ̀ ṣe fún ẹlòmíì. Ó dẹ̀ mọ̀ pé nǹkan tó ṣe yìí o ọ̀ràn ló fẹ́ gbé kọ lọ́rùn, ò dẹ̀ mind. Tàbí nǹkan tó ṣe yìí o ó máa jẹ́ kí ẹni ẹ jìyà kú tí ẹ̀tọ́ ẹ dẹ̀ wà lọ́wọ́ ẹ, ò dẹ̀ mind. And you will now join the multitude of Nigeria to start insulting your leaders. No!
Because if you are one of those leaders, you are worse than them. Someone was talking to me from America. He said there is a brother tí wọ́n dìjọ máa ń sọ̀rọ̀ about Nigeria. Ó máa ń condemn leaders of Nigeria ni. Ó wà lára àwọn leaders in Nigeria lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ti dájú. Kò rántí ẹnì kankan mọ́. Òun náà ti ń kọ́lé. Òun náà ti ń ṣe bó ṣe wù. Ó wà lára wọn right now. Orúkọ ẹ̀ rìn bẹ́ẹ̀ ò létí mi bẹ́ẹ̀ ni ẹ ṣe pé orúkọ ẹ̀ fún mi. Ó wà lára wọn right now. Kí ló dé ta kún fún ìwà? Kí ló dé ta kí n ro tara wa? Ẹ wo lady tó sọ tó ń pariwo wípé kán tọ́jú òun, kán bóun wá nọ́mbà Ṣeun, kán bóun wá nọ́mbà Oríyọmí Hamzat tó ń pe Ṣeun Adébóyè yẹn. The lady is in pain right now. Àwọn èèyàn títí ẹ̀ náà ọ̀nà wá tí wọ́n wá gbógun tì nítorí pé ó wọ aṣọ tó ní tàgì religion lára. Then where is that religion? What religion are you protecting when you are not protecting the people that are practicing the religion? What useless religion? What nonsense religion? Jesus was not a Christian. And Jesus is not a Christian right now. Jésù ò kì í ṣe Christian. Nínú àwọn ìwà yẹn lẹ́dẹ̀ tí máa ṣe kankan máa múra. Jésù ò kì í ṣe Christian. Ẹ jẹ́ kí yín ó lọ sínú score yín gbogbo Christian tó ń ṣe yánmayànmá. Gbogbo Christian tó ń hùwà òṣì. Tẹ́ máa gbẹ́sìn lérí báyìí. Gbogbo Muslim tó ń ṣe yánmayànmá. Ànábì Muhammad lè jẹ́ Muslim nítorí pé ìlú Mecca ó ní Ajara ló gbé lọ. But Jesus is not a Christian. And you know what? Gbogbo eléyìí tá ń ṣe ní church yẹn. That is not ẹ̀sìn. Ìyẹn ò ń ṣẹ̀sìn. Jesus was not a Christian. Jesus is for everybody. Everybody. And you can only, you can only shine in the presence of Jesus. You can only be in the heart of Jesus. Jesus can only call you his when you share others' pains. As Jesus overloaded your sins, put everything upon himself and died for you. Jesus did not give you a gift. He didn't give us a gift. He gave himself to us. Then if you are now saying you are following that Jesus Christ, being a Christian as the follower of Jesus Christ, because the disciples of Jesus Christ were called Christians in Antioch when they saw the like of Jesus Christ in them. So Christianity is Jesus like. Christianity is not a religion. So if you are a Christian and you are not Jesus Christ, you are not Jesus like, my dear, you are not a Christian. So if you are a Christian and you are not Jesus like, you are not a Christian. You are just a bench warmer. You are just a temple goer. You are just, because you are the church. O kan wa nbe o kan ba won kun multitude ni o kì í ṣe Christian. O ba so kola 40 morun. Kò ní wọ bàbá ńlá àwọn kò wọṣọ bí mẹ́wàá kàn máa pè lóyè bó ṣe ń pè bishop náà ń pè wòlíì náà ń pè ní kíní náà bẹ́ẹ̀ sì ni gift mélòó ló ní tó kó gboyè hari bí harahara. Nígbà tá ń sọ̀rọ̀ ẹ̀mí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ aṣọ tá ń sọ̀rọ̀ ẹ̀mí tó dẹ̀ gbógun ti lady yẹn láti online dé Cairo tí wọ́n tún lọ report ẹ̀ níbi tó ti máa help àwọn èèyàn ní Cairo lọ́n pé kó máa help ẹ̀ tí the so called pastor tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà tún sọ̀rọ̀ nínú group wọn wípé tẹnìkan ò bá wọṣọ kókó wọṣọ wọn tí ó bá tó bá béèrè nǹkan lọ́wọ́ anybody kó má fún ó dẹ̀ contribute láì rí pastor rí ní online. No, you are not practicing religion if you don't like others. So tẹ́nìkan bá wá ṣe é tí ìwọ dẹ̀ ń sọ pé bàbá wa tí ń bẹ ní ọ̀run kábọ̀ fún orúkọ rẹ ìjọba rẹ ní tìrẹ ní ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Now bí a ti ń dárí bí a ṣe ń dárí jì àwọn tó ṣẹ̀ wá ṣé wá dárí jìn Ajala ṣé ẹ dárí jìn Origbade. I'm talking to people generally. I'm not talking to you. I am talking to people generally. I am not talking to anybody. When I come online on my page, I'm addressing everybody. If you like, if you like,
throw it away. Someone said you can talk too much. Tó bá ti di bí òótọ́ náà lẹ máa ń bínú. Ibi òótọ́ yẹn náà ló máa ń bí yín nínú. You love people to just take out just a single person, blah blah blah. Káyé ni ẹ bàjẹ́, kàn bring ẹni ẹ down. I'm not for that. So if you are not doing all those things I'm saying, I'm talking against, now come and tell me that you're a child of God just because wọ́n rí ẹ o bá ti pàkítà ìmọ̀tí tàbí o kí make up. I beg. It is well yo. So gbogbo àwọn tí ọ̀rọ̀ ọmọ oníbírẹ̀dì yìí tó tabá kí o gbé yín jẹ́ fi ohun fólóhùn. Ẹ jẹ́ fún ọmọ yìí ní ogún ojú ẹ̀. Ṣẹ́rí, ẹlẹ́dàá máa ń sọ̀rọ̀ o. Ẹlẹ́dàá máa ń sọ̀rọ̀. Ohun tó wá máa ń bà mí lẹ́rù jù ni wípé ẹlẹ́dàá yẹn lè máa sọ̀rọ̀ lásìkò tiyín. Ẹlẹ́dàá yẹn lè máa sọ̀rọ̀ lásìkò tiyín. Bẹ́ẹ̀ ni, kí àwọn ọmọ wa máa jẹ èso àjàrà tẹ́yìn gbìn. Ẹlẹ́dàá yẹn lè máa sọ̀rọ̀ lásìkò tiyín o. Eléyìí fún wa ní warning. Ẹlẹ́dàá yẹn lè máa sọ̀rọ̀ lásìkò tiyín o. Ìyẹn ni wọ́n fi ń sọ wípé bàbá jẹ èso àjàrà eyín kà wọ́n ọmọ. Ọmọ ò ní jẹ èrè burúkú ọmọ ò ní jẹ ogún burúkú látara ẹ̀ o. Ẹ ronú dáadáa. Ó gbè fún fólóhùn. At least ẹ bá lè calculate gbogbo nǹkan tẹ́ jọ mọ́. Ó tẹ́ kẹ́ calculate ẹ fún ní. Ẹ rántí o, be you a Christian or a Muslim, agbowó òde yẹn. Ó sọ fún Jésù wípé Olúwa kí ni èké mi kí ó ṣe kí èmi kí ó lè yè. Nígbà tí wàásù ìjọba ọ̀run tó dùn gbọ́ngbọ́n. Jésù wá sọ fún wípé ní gbogbo àwọn nǹkan tó ti gbà lọ́wọ́ àwọn èèyàn ní èké, ó yá lọ ta gbogbo ohun tó ní kó wá fún àwọn tálákà. Bíbélì sọ wípé ó sì jáde lọ kúrò níwájú Jésù Kristi ní ìbànújẹ́. Níbẹ̀ yẹn ni Jésù ti sọ wípé bí ó ṣe ṣòro fún kẹ́tẹ́kẹ́tẹ́ láti wọ ojú abẹ́rẹ́ dà tí mo fi ránṣọ lẹ́ẹ̀kan. Kí n tó bọ òwì kẹ́lómi tó bọ̀ ànàbí ó pe Jésù náà pa ànàbí. But èmi bọ̀, but kò easy. Ẹ má bá mi tẹ love. I don't know the reason why they are flagging what is kí ló kàn yín bẹ́ẹ̀. Nǹkan tí ò kàn yín. Ń bẹ lára yín. Ẹ máa flag. Bẹ́ẹ̀ flag kan round up. Jésù wá sọ wípé ó ṣòro fún kẹ́tẹ́kẹ́tẹ́ láti wọ ibi báyìí. Ṣé kẹ́tẹ́kẹ́tẹ́ lè gbà bí? Not even kẹ́tẹ́kẹ́tẹ́. Ṣé ẹ̀fọn lè gbà bí? Ṣé ẹ̀fọn lè gbà bí? Ó wá ní bó ṣe ṣòro fún kẹ́tẹ́kẹ́tẹ́ láti wọ ojú abẹ́rẹ́, bẹ́ẹ̀ ló ṣe máa ṣòro fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run. Yes, ó ṣòro fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run. Nítorí pé gbogbo àwọn nǹkan àìtọ́ ló máa wá sójú ọ̀nà ẹ̀. Àní máa nǹkan ní elépo ní Kwara State. Ẹ kàn máa rí wípé nígbà tí epo bá wọ́n, epo máa yóò ní wọ́n. Ìgbà tí epo bá wọ́n yẹn, á ní wọ́n gbọ́dọ̀ gbówó lépo, wọ́n gbọ́dọ̀ yí pọ̀mpù ẹ̀. Then wọ́n gbọ́dọ̀ táwọn èèyàn ọgọ́rùn-ún bá wà nílẹ̀, tí gọ́vnà bá dé, wọ́n gbọ́dọ̀ ta epo fún gọ́vnà kí gọ́vnà lọ tò àfìgbà tó bá kàn ó dẹ̀ maintain ẹ̀. Ṣé ẹ mọ̀ tó ṣe? Restitution ni o. Restitution ni máa yẹn ṣe. Ó sọ wípé ní òun ti lu àwọn èèyàn jìbìtì sẹ́yìn, wọ́n ti yí pọ̀mpù epo, wọ́n ti ta epo wọn nígbà tí kò yẹ kí epo wọn. Ó wá ronúpìwàdà. Is a Muslim o. Ó wá ronúpìwàdà. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ìrònúpìwàdà yẹn òun ni Ọlọ́run fẹ́? Ṣé mọ̀ pé àwọn pásọ̀ kan ronúpìwàdà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ ń bú wọn. Gbogbo ìbú yẹn ò kọ́ Ọlọ́run o. Even kẹ́ pa wọ́n kẹ́ sọ wọ́n lókùúta pa, kò kọ́ Ọlọ́run o. Tó bá ti jẹ́ pé ìrònúpìwàdà tòótọ́ ni wọ́n ní, tí wọ́n wá lo íńtánẹ́ẹ̀tì láti tún gbá àwọn èèyàn kan tún dọ́gbọ́n máa ṣe bí ìgbà tó yẹ pé àwọn ti ronúpìwàdà, kò kọ́ Ọlọ́run o. Muslim ni máa yẹn ń lọ ìjọba ọ̀run lẹ́ ń wo yẹn o. Ìwọ sọ wípé wọ́n lọmọ Jésù pé wọ́n nìkan lè ro ìjọba ọ̀run. Jókòó bẹ́ẹ̀ máa ṣe nonsense as a Christian. Ìjọba ọ̀run yẹn kó o fò kó máa nìṣó, mo ti rí ẹ lọ́hùn. Máa yẹn ó wá change. Gbogbo ohun tó ń ṣe nígbà yẹn kò wá ṣe mọ́. Pọ́ǹpù ẹ̀ máa pé tí epo bá wọ́n, tí kìí dẹ̀ ṣe pé wọ́n fi owó lé owó epo. Kí ó tó máa ta current price, ó dìgbà tí epo tó rà nígbà tí ò tí wọ́n
tó bá tán nínú ilẹ̀ ó ń lọ ìjọba ọ̀run ló ń wo yẹn kò dẹ̀ change kò di Christian. So that is the service God requires from you and I. Service tọ́lọ́run béèrè lọ́wọ́ èmi àti ẹnìyẹn ohun tó o bá ṣe fún mi ohun tí mo bá ṣe fún ẹ lọ́lọ́run máa fi ṣèdájọ́, not the amount of times you appear in the church or in the mosque or how you keep the 5 hours of irun kíkí daily, not how your jẹ̀líbábà is tó rẹ̀rù gẹ̀rẹ̀gẹ̀dẹ̀, not how you wear jalamia. Mo rí àfáà kan tó sọ wípé ẹni tí aṣọ rẹ̀ ò bá ti dé kókósẹ̀ Ọlọ́run fi àmẹ́jọ jẹ lọ́run. Nígbà tó Ọlọ́run dá wa ṣó dáṣọ fún wa ní ìbàǹtẹ́ ló dá fún wa. Kí ló kọ Ọlọ́run pẹ̀lú bó ṣe ránṣọ? Kí ló kọ Ọlọ́run pẹ̀lú style aṣọ tó wọ̀? Kí ló kọ Ọlọ́run pẹ̀lú pò wọ ṣòkòtò? Kí ló kọ Ọlọ́run pẹ̀lú pò makeup? Ó ní ẹ jẹ́ kí nǹkan oge yín kó mọ níwọ̀ntúnwọ̀nsì ni. Ṣé o ti gbọ́? Kò ní o má wọṣọ. Ohun tó bá rí kó o ṣe. Ṣùgbọ́n ojú ni gbogbo ayé ṣà ń wò. Kò sẹ́ni tó wonú. I think if they watch my video, they should just go and make corrections. Irú Ramota, irú Gbadé, irú ọmọ yìí wọn yẹ lẹ́ni tí wọ́n fi àjẹ nítorí pé wọn kàwé, wọn sí nípò kan. Ẹ̀yin wá wé a little bit ahead of them. So ohun tí wọ́n níyẹn lẹ wá fi ń fìyà jẹ wọ́n. Very, very wrong. It is very, very wrong. Very, very wrong. Mi lè sọ ipò wà, mi lè sọ pé it is criminal because kò sí justice ní Nigeria. But wọ́n bá yẹ̀wò dáadáa, it is criminal. Because tó bá jẹ́ pé ní abroad ni, they can sue gbogbo àwọn èèyàn tó lọ́wọ́ burúkú nínú àwọn òyìnbó dẹ̀ ní wọ́n ní fi jì wọ́n. Bóyá ẹ̀yin tẹ́lẹ̀ ti wà ní abroad, ẹ lè bá mi yẹ̀wò. Yeah, friend Oladoyin Adeshida, givers never lack. Friend Remilekun Adeleye Adetutu Eto Ọlọ́run, God bless you. Friend Olabi Adeshida, friend Bukola Abiodun, and everybody watching. Spirit mi mo ẹ̀ṣẹ̀dé láti Tampa meeting. Spirit mi, I just mo kàn rò, mo dẹ̀ ti ya picture ọmọ yẹn sílẹ̀, mo kàn rò pé my God, my spirit just addressed this. Ẹ bá mi share. Àtúnpàdé láyọ̀. Lọ́jọ́ tó bá ti gùn mí, àtúnpàdé. God bless everybody. Ó dàbọ̀.